dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀. wọ́n sọ̀rọ̀ ẹni wá jẹ̀bi mi ò gbọ́ anígilájẹ́ gbọ́ ó fi gbígbájà láì gbọ́ ara wọn ni wọ́n kúkú ṣe wọn ò tún tó mi láyé. ẹni tí ó dọ̀rù bókú jókòó ẹni tí ó dọ̀rù bókú jókòó kò lè bá díẹ̀ ìrànà dénú lé. tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody etí tó bá gbọ́ àlọ́ ó di dandan kó gbọ́ àbọ̀ lórí ọ̀rọ̀ tí ajìjàgbara ẹni tí ń ṣe Ọmọyẹlé Sowore tí ó sọ nípa olóyè Sunday Igboho ní àná òde yìí. Ọmọyẹlé Sowore mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ kankan wípé ẹni yìí òun náà jẹ́ èèyàn kan tó ń wá ọ̀nà àtijẹ àtimọ̀ ó ń wá nǹkan tó fẹ́ fi trend ó ń wá àwọn nǹkan tó náà lè fi wà relevant láwùjọ. Olóyè Sunday Igboho ti padà fún ẹni tí ń ṣe Ọmọyẹlé Sowore ní àwọn èsì. Ẹ jẹ́ ká fi èsì yẹn sílẹ̀ lásìkò yìí. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Gbogbo aṣọ kọ́ là ń sá lórùn. Ẹni bá ta ara lé rẹ̀ lọ́pọ̀ àánú mi ṣe. Olóyè Sunday Igboho ń lọ jẹ́jẹ́ kí Ọmọyẹlé Sowore tó wá dá sí ọ̀rọ̀ rẹ̀. À ń sọ̀rọ̀ wípé Nnamdi Kanu ó yàtọ̀ sí olóyè Sunday Igboho, bẹ́ẹ̀ olóyè Sunday Igboho yàtọ̀ sí Nnamdi Kanu. Ó sì ń yà mí lẹ́nu bí Ọmọyẹlé Sowore kò tíì gba ọ̀rọ̀ yìí délẹ̀délẹ̀ dáadáa. Ó wá pẹ̀lú àwọn ọmọ Yorùbá kan láti máa pe olóyè Sunday Igboho ní àwọn orúkọ kan. Ọmọ àlè ló máa rínú tí ò ní bí. Àti pé èsì tí olóyè Sunday Igboho fún ẹni tí ń ṣe Ọmọyẹlé Sowore jẹ́ èsì tí èmi tẹ̀ ń retí. Nítorí wípé tí olóyè Sunday Igboho bá fún Ọmọyẹlé Sowore lésì, ọ̀pọ̀ àwọn ènìyàn wá rò wípé bó ṣe sọ́nà ló ṣe rí. Àbẹ́yìn ò gbọ́rọ̀ yẹn ni. Ọ̀rọ̀ yẹn jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé ó pè ní nuisance, ó pè olóyè Sunday Igboho, ó pè ní èèyàn kan tí ń ṣiṣẹ́ fún àwọn olóṣèlú. Ó ní Nnamdi Kanu gan kò bá ti bọ́ lọ́wọ́ ohun tí ó kóra rẹ̀ sí. Kanu ti gbà bí olóyè Sunday Igboho ṣe gbà láti jẹ́ campaign manager, ẹni tí yóò máa ṣe ètò ìpolongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Onírúfẹ́ ètò òṣèlú tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ni rub my back, I rub your back, chop and chop. Read that word nuisance. That word nuisance goes a long way. Báwo ló ṣe máa pé tí ó bá sọ̀rọ̀ kó mọ ọ̀rọ̀ sọ, sọ̀rọ̀ kó sì ṣọ́ra fún àwọn ọ̀rọ̀ èyí tí yóò máa jábọ́ lẹ́nu rẹ̀. Gbogbo ọ̀rọ̀ kọ́ là ń sọ tójú bá rí ẹnu adákẹ́. In any way tó bá lè fi relate mọ́ Nnamdi Kanu, ìyẹn ò míì kó máa sọ àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá sí olóyè Sunday Igboho. Ọ̀pọ̀ àwọn ènìyàn rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere. Ọ̀pọ̀ àwọn èèyàn rí olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ yọ àwọn kúrò nínú àwọn ewu kan nínú oko ẹrú àwọn Fúlàní láti gba àwọn sílẹ̀. Ṣé ẹ rò pé gbogbo ìpàdé tí àwọn èèyàn kan ń ṣe pẹ̀lú olóyè Sunday Igboho ṣé ìpàdé lásán ni? Ọmọyẹlé Sowore, tí o bá fẹ́ wà relevant, please stay out of olóyè Sunday Igboho lane. O lè máa sọ àwọn míì o. Àmọ́ ajìjàgbara kò sí ẹni tí ò lè sọ̀rọ̀ sí. Ohun tó mú kí Ọmọyẹlé Sowore sọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní pé kí ló dé tó ṣe ń bẹ̀rù. Kò jọ mí lójú. I'm not surprised. So bí olóyè Sunday Igboho ṣe fún ẹni tí ń ṣe Ọmọyẹlé Sowore lésì yìí, ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká wò ó dáadáa ká tó fi ọ̀rọ̀ léde lórí èsì tí olóyè Sunday Igboho sọ. Òun sọ ti ẹni Ọmọyẹlé Sowore, ó sọ ti ẹni olóyè Sunday Igboho náà tí wọ́n bá fún lésì kò bad. Nítorí àwọn ọ̀rọ̀ tó sọ sólóyè Sunday Igboho yẹn náà, ọ̀rọ̀ yẹn ní kìmí, ọ̀rọ̀ yẹn pọ̀. Ó ní olóyè Sunday Igboho lè dáhùn dúró. He will never try it. Ojú ọ̀run tẹyẹ fò láì fi ìyẹ́kẹ̀yẹ́ o.
mo fẹ́ jẹ́ kó Ọmọyẹlé Sowore mọ̀ wípé kò sí bó ṣe lè sọ pé òun fẹ́ ṣe ètò ìpolongo rẹ̀ dé ìpínlẹ̀ Ọ̀yọ́ síbẹ̀síbẹ̀ olóyè Sunday Igboho lè má rí tiẹ̀ rò. Òjì Àjìjàgbara doesn't mean you should talk to any people anyhow. Ọwọ́ díẹ̀díẹ̀ lára ń fẹ́. Mo dẹ̀ believe pé ó yẹ kó fún olóyè Sunday Igboho ní respect. Ṣé kìí ṣe pé àṣírí ti wá tú báyìí nígbà tí wọ́n mú àwọn Lédìké, àwọn Omíyalé àǹkó nígbà tí wọ́n kọ́kọ́ lọ ṣe ìkọlù sí olóyè Sunday Igboho? Ṣé kìí ṣe wípé sáré sọ̀hún sáré sí bí Ọmọyẹlé Sowore? Ṣé kìí ṣe wípé ó ti lọ́wọ́ kan nínú? So my advice to Ọmọyẹlé Sowore ni wípé kì í ṣe gbogbo ọ̀rọ̀ la máa sọ. Tábà dẹ̀ máa sọ gbogbo ọ̀rọ̀ ó lójú àwọn èèyàn kan tá a sọ̀rọ̀ sí. Ẹni ò mọ ibi tí mo ti ń bọ̀ kò lè dá mi lẹ́jọ́ ibi tí mo dé dúró. Ṣé nítorí olóyè Sunday Igboho sọ àwọn ọ̀rọ̀ kan àbí nítorí ó dé fìlà ẹgbẹ́ òṣèlú APC? Ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí ó ti pẹ́ o. Ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ yìí ló jẹ́ kí àwọn èèyàn mú sọ́wọ́. Ọlọ́run dẹ̀ ṣe kò rí tí wọ́n rò. He doesn't care. Ohun tó bá wọn anybody ló lè fẹ́ ni wọ́n sọ. Because he know what he wants. Ó mọ ibi tó ń lọ. Ẹni bá ṣe ní lóore ọ̀pẹ là ń dú. He is doing his own best láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé tí igi bá ré lugi torí ẹ̀ lákọ̀ọ́kọ́ ń gbé. Lóòtítọ́ àwọn èèyàn fẹ́, àwọn ọmọ Yorùbá fẹ́ òmìnira, ṣùgbọ́n èyí tó kàn ń gbọ̀ngbọ̀ngbọ̀n kóun yanjú ẹ̀ dílẹ̀dílẹ̀ náà kó tó di wípé ìmí ìtú wọlé. So gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń sọ̀rọ̀ ó ti dalẹ̀, ó ti lọ ṣe bá, ó ti lọ ṣe gbá, ó ti lọ ṣàwo. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó mọ lásìkò yìí. Àìdákẹ́ lórí ọ̀rọ̀ yìí náà ló jẹ́ kó Ọmọyẹlé Sowore máa gbé Nnamdi Kanu àti ẹni tí ń ṣe Sunday Igboho, olóyè Sunday Igboho máa gbé wọn pọ̀. Adẹ̀ tí ń sọ, we keep saying it, they are different. Láìpẹ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Anambra sọ dímọ̀ pé kò sóhun tó jẹ́ síta tó mọ́, kò sóhun tó jẹ́ fìdímọ́lé mọ́, ní pé ayé ìgbà yẹn ti lọ. Ta ló ṣẹ̀dá gbogbo àwọn kan wọ̀nyí sílẹ̀? Nnamdi Kanu ni. Ẹ wo ìpalára tó mú wá fún àwọn ará bíi nígbà náà. Èwo ni olóyè Sunday Igboho ṣe? Ó ń gbìyànjú láti jẹ́ kí àwọn Yorùbá bọ́ lọ́wọ́ àwọn Fúlàní tí wọ́n ń pa àwọn ìyá wa, tí wọ́n ń pa wọ́n lónìí lọ́la, tí wọ́n ń kọlu àwọn àgbẹ̀ tí wọ́n jẹ́ kó lọ sóko mọ́. Àròkò kan ni àwọn ará wọn tuntun fi ránṣẹ́ yẹn wípé lẹ́yìn àwẹ̀ àwọn ń bọ̀. Ibo la bá ọ̀rọ̀ dé lórí yẹn? Kí ni a fẹ́ wá ṣe sí èyí tí ó dà? A lè sọ pé irọ́ kó lọ jẹ́ òtítọ́, a lè sọ pé òtítọ́ kó lọ jẹ́ irọ́, ṣùgbọ́n kí làwọn ìgbésẹ̀ tí àwọn èèyàn wa ti ń gbé lórí àròkò lẹ́tà yẹn? Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n Ọmọyẹlé Sowore mo bá lẹ́jọ́ regardless of èsì tí olóyè Sunday Igboho fún Ọmọyẹlé Sowore. Ọmọyẹlé Sowore please. A mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ náà lẹ́yìn náà. Ẹ dẹ̀ máa ń try láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé yes, akíkanjú àjìjàgbara ní tòótọ́. Ṣùgbọ́n àwọn èèyàn kan wà tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí nítorí a mọ ibi tí wọ́n ti ń bọ̀. Tẹ́ bá tẹ̀ mọ ibi tó ti ń bọ̀, a lè dá wọn lẹ́jọ́ ibi tí wọ́n dé dúró, ibi tí wọ́n ń lọ ńkọ́. Mo ní nǹkan kan tí mo fẹ́ fi hàn yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé tẹ́yin láǹfààní láti máa gbọ́ mi, láti máa wò mí, ẹ má gbàgbé láti like, láti comment, láti subscribe. Kẹ́ lè máa rí irú àwọn nǹkan wọ̀nyí wò. Kẹ́ dẹ̀ hàn notification button nítorí a máa fún yín bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè Sunday Igboho wọ́n fún Ọmọyẹlé Sowore lésì. Èmi ò tẹ̀fẹ́ rí tèsí yẹn rò, ṣùgbọ́n Ọmọyẹlé Sowore kò ṣọ́ra. Olóyè Sunday Igboho mo kí yín, ọpọlọ yín ò ní dọ́bà pẹ̀lú àwọn èsì àwọn ọ̀rọ̀ tẹ́ gbé jáde gẹ́gẹ́ bí èsì tẹ́ fún Ọmọyẹlé Sowore. Is a good response. Mo kí yín. So mo ní mo fẹ́ fi nǹkan kan wọ̀nyí, ẹ jẹ́ ká débẹ̀. Àwọn sọ̀rọ̀ ìwájú bí mi ò gbọ́, anígilájẹ́ gbọ́. Ó fi gbígbájà láì gbọ́, ara wọn ni wọ́n kúkú ṣe, wọn ò ní tó mi láyé. Ẹni tí ó dọ̀rù bókú jókòó, ẹni tí ó dọ̀rù bókú jókòó, kò lè bá díẹ̀ rà náà dénú lé. Gbogbo àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí máa ń sọ̀rọ̀, wọ́n wá ń wọ́ Sunday Igboho lórí ẹ̀rọ ayélujára báyìí. Pé ńgbà tí ó jẹ́ tiẹ̀ jẹ́ pé ẹni tó yẹ kó òye yé jùlọ
òye nítorí pé òun náà ń wá ọ̀nà ìbò títara rẹ̀ wípé èmi náà fẹ́ jẹun tí ibi táwọn èèyàn yìí dé èmi náà fẹ́ débẹ̀ èmi ò sì rò wípé bóun gangan bá dé ibẹ̀ gan só lè ṣe ju tí à ń rí lọ só lè ṣe ìdajì rẹ̀ ó máa ń dùn nígbà téèyàn ò bá tí ì débẹ̀ ó máa ń dùn wí ìgbà téèyàn bá débẹ̀ tán ni ó tó mọ̀ pé sóòkínní le tó báyìí ọmọ yẹ ẹlẹ́sò rẹ̀ owó ni ẹ má fi Sunday Igboho ẹ má fi wé Nnamdi Kanu torí ohun tí wọ́n fún Nnamdi Kanu kó gbà tó lóun ò gbà ó ní Sunday Igboho gbà báyìí wípé àwọn òbítíbitì owó tí wọ́n ya lu Sunday Igboho ló jẹ́ kó tẹ̀lé Tinubu ǹjẹ́ bẹ́ẹ̀ ló wá rí bí ọmọ Yorùbá bá fẹ́ràn ara wọn ńlá ó ṣe lè rí ogun ilẹ̀ Yorùbá jà ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín kó yé yín dáadáa ok Tinubu ti tú Sunday Igboho lẹ̀ ó mọ̀dí rẹ̀ pé ọmọ mi leléyìí nítòótọ́ torí àwọn àgbààgbà náà dìde pé ní ọmọ èèyàn ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín àbáyé náà wà rí bẹ́ẹ̀ n tó ń ṣe lọ́tún tó ń ṣe lọ́sì ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ bàbá Tinubu náà ló wí fún Sunday pé ṣé ó lè kó àwọn 50,000 ẹgbẹ̀rún lọ́nà 50 ènìyàn jọ fún ààbò ilẹ̀ Yorùbá ni ẹ gbọ́ ṣé bí wọn ò bá wá jọ wà ní ìṣọ̀kan ẹ gbọ́ ǹjẹ́ ìyẹn lè ṣeé ṣe kí Sunday Igboho kó wá kó ọmọ ẹ̀yìn tiẹ̀ lé ẹ̀yìn kí ìjọba wa rán sójà sí ṣebí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ má gbàgbé pé bàbá wa Ọbásanjọ́ ń ló wà ní ìjọba òdodo ni pé ìjọba ológun ni nígbà yẹn nígbà yìí tí Fẹlá wà yìí tí Kàlàkùtà wà nígbà yẹn ẹ má gbàgbé wípé wọ́n jọ lọ ilé ìwé kan náà ni o in fact wọ́n jọ lọ class kan náà ni àti Abiola MKO in fact bàbá Ọbásanjọ́ ni captain wọn nínú class ńgbà yẹn wọ́n sì demonstrate recently ní kò pẹ́ bí ọdún bíi 3 sẹ́yìn báyìí tán kó àwọn ọmọ tán wọ nẹ́kà àtàwọ̀ àti white tán fẹ́ gbá náà wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe nígbà yẹn ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní wípé bàbá ló ná àwọn èèyàn sí Kàlàkùtà torí bíbó kì í tiẹ̀ ṣe bàbá gan bàbá ló wà ní ìjọba òun náà ló fi jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ wọ́n tún àjọ ọmọ ìlú kan náà o àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá wa Fẹlá nígbà yẹn ńlá yẹn nísìn náà wọ́n sì mọ̀ rántí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí ò lè tán lẹ̀ láéláé ni ṣùgbọ́n tó bá jẹ́ wípé ohun tí ààrẹ ń fẹ́ òun ni Fẹlá ń fẹ́ ṣe mọ̀ pé ọ̀rọ̀ ti jọra nìyẹn kò sí nǹkan kan tí wọ́n fẹ́ sí tí wọ́n ní lè ṣàṣeyọrí nípa rẹ̀ bọ́rọ̀ ìbá yé wa ẹ má jẹ́ aṣọ́dogun ẹ má jẹ́ ká tẹ̀lé àwọn ènìyàn búburú ká máa rò pé wọ́n ń fẹ́ tiwa ẹ má jẹ́ ká rò pé àwọn èèyàn ń fẹ́ tiwa torí òṣèlú ni wọ́n fẹ́ kí ọ sọ ọ̀rọ̀ yẹn dà tí kò sì rí bẹ́ẹ̀ láéláé ẹ wò ó Ìgbòho ọlọ́run àmú rẹ̀ ti lómi nínú tẹ́lẹ̀ kójò tó rọ̀ gbogbo tí ìbá tiẹ̀ wá wù kó gbà àjẹmọ́nú náà ni o bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó fi ran àwọn èèyàn lọ́wọ́ òun náà dẹ̀ tún wá fi tún múra wípé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè Yorùbá wa sọ́rí sàrìjàre kò gbọ́dọ̀ dàrú kò gbọ́dọ̀ bàjẹ́ àwọn èèyàn búburú ò gbọ́dọ̀ wàá pa wá lọ́mọ àwọn náà sásẹ́yìn díẹ̀ ń gbà Ìgbòho díẹ̀ ìlú Kwara yẹn nìkan ni à ń wò wípé àbí a lọ àbí a má lọ pẹ̀lú ohun tí àwọn èyí tán ń wí pé wọ́n ní ilẹ̀ àwọn làwọn ní Kwara báyìí ṣùgbọ́n nílẹ̀ tí Yorùbá wà yìí ọwọ́jà gbogbo rẹ̀ ní Sunday Igboho ń nawọ́ o bóyè rẹ̀ bá yé wa ni o bóyè rẹ̀ bá yé wa ni o ẹ ti àwọn èèyàn yìí lẹ́yìn ẹ jẹ́ wọn ṣàṣeyọrí ìgbà ẹ jẹ́ bẹ́ẹ̀ bá ti ojú bá ti farabalẹ̀ àrímù ẹ mọ gbogbo bí ohun gbogbo ṣe ń lọ èmi ò fẹ́ sọ̀rọ̀ jù ni ṣùgbọ́n gbogbo òye rẹ̀ ló yé mi. Children of iniquity, daughter of Zion, source of the valley, my greeting. When I listen to this video, I will explain to you better. Sunday Igboho si ya nke ọ bụ bitere ya ala anya ọma ka ọ wụwụ ịjọsọ bụrụ edisiva ka ịjọsọ bụrụ agwọ na-amịgharị igbe chipụta anya ụkwụ n'ama ịhapụ anyị n'ụzọ ihe a na-abịa from ndị Yoruba ka m gwa ya ka esi wee dee ya na Sahara. It's okay. So wetin in they try to talk now say for Sahara report say they see a group of Yorubas asking Sunday Igboho this Yoruba movement now this one what you do na betrayers or na wetin you leave and go join APC. My sister, after your grandfather Ojukwu buy over 3.something million for Igbo land according to you people, he also leave Igbo and go and join some party and he contested for election. He failed woefully. He also collect money. He also betrayed the Igbo
I don't know why the situation where you people don't look back. You people don't think. Ojukwu did the same to the Igbos. After he don't buy 3.something million people, he run to Africa. 1980, he come back to contest for election and he failed. Yes. So how Sunday Igboho content they different? Sunday Igboho, get anybody when it buy? Because I see somebody often online, they use Sunday Igboho, they compare Obi of Sokoto. When they get mad, they use Sunday Igboho, they compare Obi of Sokoto, Abi Ezedi Igbo of Sokoto. The same thing that Ojukwu did. As Igboho is more neutral because he not buy anybody. He not buy anybody. People don't know how to play politics and I won't go for Biafra. Hello, this is time to make mouth. If you saw the Igboho become a president tomorrow, he can also decide to say, okay, oh, we want to share this country. If we become a president tomorrow, people don't know how to play politics. Eh? Is that the same politics that so the Igboho enter today? It's the same politics that Ojukwu was trying to enter when he come back in 1980. That he contested for election and he failed woefully. After buying almost 3 million, according to you people, say they buy over 3 million in Igbo land. After before the war, Igbo people was 7 million. After the war, Igbo remained 6.8 million. But I don't know whether you foresee that 3 million, but that aside. After your brother or your grandfather Ojukwu buy over 3 million people, he ran to Africa. When he came back, he contested for election. He also betrayed Igbo. He betrayed you people also, Abi. Now they get mad, they use Sunday Igboho, they compare Obi of Sokoto. Where am I will after I drop this video, I will drop another one and tell I let you know the reason you people should not use Sunday Igboho to compare Una Obi of Sokoto. I will drop that video after this one. I will show now something that will make you people not to use Sunday Igboho to compare with Una Obi or Ezedi Igbo of Sokoto. Now they think, I don't let forget, I don't easily forget. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.